bẹ́ẹ̀ ni ìhùn lára mi gbà tí ibi tí mo ti ń kọ́ lára mi rẹ̀ ẹnìkan náà mọ̀ wọ́n kọ́ ń jáàmù sí ibẹ̀ but ọjọ́ ní mà kankan máa kan àyè tó wà níbi náà tó fi ń kọ́ lára mi ikhtasaka Allah bihi kò yá sọ àmàna kò sì kìíní sá sọ lọ́rọ̀ bá àwọn ọ̀rọ̀ yẹn máa ń ṣèkìní jẹ́ pé alhamdulillah ọlọ́run ayé wá fún mi náà dáadáa èmi ni mo sì rọ́fù mo sì bẹ̀rẹ̀ sí pé kìíní kọ́dà náà àwọn lọ́balọ́ba míì ti mà mí àwọn tó jẹ́ kí lọ́balọ́ba èmi ni mo sá tó kọ́dà ìfẹ́ kẹ́lú mi ọkọ̀ lùmí àwọn tó sì jẹ́ pé wọ́n ní àlákọ̀ pẹ̀lú ìdílé ọba dáadáa wọ́n sì kìíní bẹ́ẹ̀ sọ ìlànà kan ṣàánú mo ní tá opportunity láti pé kí wọ́n wọlé tọ́ àmì ìròyìn tí náà àgbáfá ní Riyadh wọ́n máa ń ṣe kíní fáwọn èèyàn pé káwọn sá jèrè kí wọ́n ṣe pé kí wọ́n ṣe sáré fáwọn èèyàn pé tí gbogbo àyàn sì dá ọsọdọ̀ àmì ìrò báyìí àmì ìrò náà fi bákẹ́ta ọdún sàdín dáadáa àmì ìrò náà fi ní wọn àwọn akọ̀ kí ní kọ́ lọ́sọ̀dọ̀ wọn kò lè báwọn náà ní ìlẹ́ kìkì náà wọlé tọ́ àwọn ọlọ́lọ́lá so ní tí mo mí pé èèyàn náà sá fún pé kí èèyàn mo sì láwọn afáàtì mọ̀ bẹ̀kọ́ lọ́dọ̀ wọn báwọn sì lẹ́kì wọn tó wọ́n ń sá ni ìdí pé àwọn alákì wọn lẹ́kì báwọn alábàlọ́ àwọn ẹlòmíràn olówó mi kàn máa ń sá ni àfẹ́ ń tọ́lọ́wọ́ jẹ́ olówó ọlọ́lá tó yẹ pé ó ti bọ̀ tọ́lọ́wọ́n lára àwọn kan táyà yẹn pé wọ́n mọ̀ pé olóòdì àti bòdòdó ọ̀tọ̀dọ̀ wọn wọ́n sì mọ̀ pé àpọ́nlé ń bẹ gbogbo ẹ̀ ń bẹ so mo sànfàní rẹ̀ lẹ́yìn náà lọ́dọ̀ àwọn afá àbíkásọ̀ àwọn afá àṣà náà pípọ̀